بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي أقول يقول بما لقب لسي بجوكو وفكر المعاملات المالية يتي تتواجه نبه بتجمر السكوك ní ìjókòó tí a jókòó àti parí tọ́jọmọ́rọ̀ àlàyé mùdọ́rábà àmọ́ wá kú àwọn ojú ọ̀nà bí àwọn èèyàn tí ń ṣe mùdọ́rábà ní àsìkò sí báyìí. ilé ní a fẹ́ fi àsìkò yìí sọ fún insha Allah kọ́lọ̀bá kó sí rọrùn fún wa. ẹ̀kọ́ jẹ́ kí ogun táwọn sọ ẹ̀kọ́ jẹ́ kó sí wá láǹfààní. àkọ́kọ́ náà kó tó gbé ààbò síbi eléyìí mo ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa wípé wọ́n pàtàkì fún wa láti gbọ́ àgbọ́yé tí ó jẹ mọ́ títà rírà. wọ́n pàtàkì púpọ̀ jù kéèyàn mọ nǹkan tó fẹ́ rà kí ni ìdájọ́ rẹ̀, nǹkan tó fẹ́ tà kí ni ìdájọ́ rẹ̀. eléyìí yóò jẹ́ kéèyàn ó lè fọkànbalẹ̀, torí ẹlòmíì ń bẹ tó jẹ́ pé yóò máa ṣòwò ṣùgbọ́n rìbá òye ṣẹlẹ̀ ń bí òwò tí ń ṣe. kí ló fa gbogbo eléyìí ni pé kò mọ ìdájọ́ tí ó ń ṣe. kí o tó di pé yóò bẹ̀rẹ̀ iṣẹ́ kan ó ní pàtàkì láti lọ bá wọn àfáà tí wọ́n bá mọ̀ pa nǹkan bẹ́ẹ̀ pé kí ni ìdájọ́ Islam orí nǹkan báyìí, kí ni nǹkan tí mo lẹ́tọ̀ọ́ sí láti ṣe, kí ni tí ì lẹ́tọ̀ọ́ sí láti ṣe. eléyìí pàtàkì pọ̀ jù torí àwọn tẹ́ já wọn tá a fẹ́ jọ́nú ẹ̀sìn wọ́n mọ pàtàkì abala yìí pọ̀ jù. kódà wọ́n bẹnu tí ó gbajúmọ̀ yìí pé Sayyidina Umar radiyallahu ta'ala anhu wọ́n ní pé ọmọ ráwọn èèyàn lọ sọ́jà láyé rẹ̀ pé lọ sí ọjà kí lọ́mọ chẹ́ẹ̀kì àwọn èèyàn wò ń bẹ̀, lọ́mọ wo bẹ́ tí ń tà bẹ́ tí ń rà. wọ́n àmọ́ bí wọ́n kálukú lé wọ́n mọ̀ béèrè pé bóyá lè ti jẹ́ ẹni tí ó bá mọ̀ ìdájọ́ ọjà, tí ó bá mọ̀ ìdájọ́ tó fẹ́ tà, tí ó mọ̀ pa tó fẹ́ tà ní tó fẹ́ rà, tọ́ka jókòó lọ́jà sí pé wọ́n fẹ́ mọ̀ tàǹkà fáwọn èèyàn wọ́n mọ̀ lé kó lọ́jà ni. ẹ̀mọ̀ yá mi láyé Umaru wọ́n máa ń lé tí ó bá mọ ìdájọ́ ọjà tí ń tà wọ́n máa ń lé kúrò lọ́jà pé kúrò lọ́jà kúrò ẹ̀kọ́ ni wọ́n wá lọ́jà, torí pé ọ máa fáwọn èèyàn ní rìbá jẹ àbí kọ́ máa jẹ́ wọ́n máa jẹun tí ọ̀tọ̀. eléyìí ẹmọ ìyá mi yá rí pé wọ́n kíyèsí abala ara wọn níbi pé kọ́ mọ̀ jẹ́ pé nǹkan burú ọmọ wọlé tìyàn lọ́dọ̀ ẹni tó jẹ́ pé kò yé sí, ó jẹ́ pé kọ́lọ́bà kan ràn wá lọ́wọ́ a gbọ́dọ̀ mọ ìyìn tá a fẹ́ máa ṣe. wọ́n pàtàkì láti mọ pé kí ni nǹkan yìí, kí ni ìdájọ́ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní kàn ṣe nǹkan tí yọ kàn pé ayé yìí sọ ọmọ wá àpàdé náà yóò sì bọ̀ sí yọmọ sí lọ́wọ́ àná kò ní jẹ́ pé tiẹ̀ mọ̀ pé eléyìí yóò ti wá jẹ àrámù lọ àbí kó ti fáwọn èèyàn ní àrámù jẹ tí yóò sì ní mọ̀ pé kódà ó jẹ́ pé dápọ̀ ẹjọ́ ìmọ̀ ìyá mi lọ́bọ̀ yóò sànù wà lọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà kẹwa ní ìlú wa Nàìjíríà nílẹ̀ Yorùbá. àfáà wa gbogbo pákọ́lọ́bà ń sọ gbọ́n lẹ́sàn-án rí gbogbo pátá ẹjẹ́ ká máa súnmọ́ láti máa béèrè ìdájọ́ ìtọ́jẹmọ́ títà rírà wa. méjì àwọn béèrè tọrọ wọ ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ béèrè kátà pé ntọ́jà ní káàfọ́ ọmọdé wọn lórí ẹ̀ torí pé kí ló fẹ́ fi ṣe àwọn mélòó ní àbí náà àbí mélòó ní àyàmú tọ́bọ̀ tí wọ́n bí kí ló fẹ́ lọ́kàn bẹ́ẹ̀ bá ní ìsìn. nítọ́kọ̀ ni pé ntọ́jẹmọ́ halal wal haram, kí ni tó jẹ́ ẹ̀tọ́ tí èèyàn gbọ́dọ̀ máa jẹ, kí ni tó jẹ́ èèwọ̀ tí èèyàn gbọ́dọ̀ jìnà sí. ilé pàtàkì gan torí pé téèyàn bá wọ ààrẹ jà tó bá lọ sọ́jà àbótí ẹ̀kí sáwọn èèyàn tí kí a máa sọ bẹ́ẹ̀ tí máa ṣe òwò báyìí yóò rí pé Allahu musta'an ó kù pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. tó bá jẹ́ pé ọba mọ̀dájọ́ nǹkan yìí tí wọ́n sì ń kó àràmù jẹ, tí wọ́n mọ̀dájọ́ nǹkan yìí tó ń fáwọn èèyàn ní àràmù jẹ àbí ń báwọn èèyàn lò ní ọ̀nà tí èsì ọ̀nà tọ̀tọ̀ àrùn ìpele yìí ó kọ̀ bójúmu. lápèjúwe ní ìtọ́gbàjúmọ̀ táwọn ìlọ́dọ̀ wa Yorùbá ń bì wọ́n pè ya ìmú ẹran wá ẹnìkan ó fún yẹn lẹ́ran pé ìgbà ẹran yìí kẹ́ bá ń sìn ìwòsẹ́ yóò nìkan bóun sin ẹran tó bá ń sin ẹran yìí owó tí ó máa gbà kẹsí kí ó máa fún lówó oṣù lórí ẹran tí ń sin o, kẹsí kí ó máa fún ní nǹkan pé nǹkan yìí ní dípò ìtọ́jú tó ń bá mi tọ́jú ẹran yìí o. kí ni tó jẹ́ owó tó fẹ́ rí ń bẹ̀ òun náà ni wípé tó bá ti ń bímọ kí àwọn ọjọ́ máa pe ọmọ rẹ̀ ẹwùsẹ́ hasbunallahu wa ni'mal wakeel. a rí pẹ́lẹ̀ yìí ó lòdì sí ìlànà Ìsìláàmù gbogbo ọ̀nà ẹwùsẹ́ ó ń lo ó fún ẹnìkan lẹ́nu pé wọ́n bá ń ṣe ẹran yìí o tó ti ń bí máa jọ máa pín
tí wọ́n máa fún léèrí jẹ wọ́n máa fún lágbàdo jẹ wọ́n máa fún ní gbogbo nǹkan jẹ tó bá ti wá di pé ẹni wá dàgbà ó lè bímọ wọ́n sì máa síbẹ̀ tí yóò sì lè má bímọ tí wọ́n bá bímọ ẹ̀mọ̀ ìyá mi kí la fẹ́ níbo ni ayé ẹ̀fẹ́ wà náà yọ nínú ìdájọ́ á rí i pé irú nǹkan báyìí kò ó ní ó kù pọ̀ lápèjúwe pé ẹni yìí wọ́n mà tó fún lẹ́ran pé wọ́n bóun sìn àmọ́ ẹran tó fún un pé ọmọ bóun sìn ọbẹ̀ ń sẹ́ni ọgbà ṣiṣẹ́ ìgbàdí ṣiṣẹ́ lélẹ́hùn tó jẹ́ pé ọmọ fún lówó lórí ẹ̀ tó pé tọ́lọ́hùn fẹ́ máa ṣe lásán tí ò lówó lórí àyè lè ṣe wàhálà o àwọn tó jẹ́ pé máa ṣe máa bá tọ́jú ẹran yìí máa fọ ní nǹkan báyìí lówó ọtún yanjú àmọ́ kọ́sà bá gbèrè rí pé ọmọ tí ń bí tó lè kí ọmọ tí ń bí èyí tó sóòkàn ni ṣé yóò bímọ àbí ò ní bímọ sọmọ tí ó bí pọ̀ àbí ò ní pọ̀ tọ́jú kọ́ bá di pé ń pè ní ìsinmi àgbèjúwe ó di pé ẹni tó lẹ́ran ó mú ẹran àkọ́bí ó tó di pé wọ́n lè ti pé yóò bí kejì kò bí bọ́bọ́ kí a fẹ́ gbélé sí a rí pé ọkàn fẹ́ dàbí pé a kàn lo àǹfààní ẹni tí a ní ọmọ sin ẹran a lo àǹfààní làṣẹ láì ní ẹni tí ó dojú kọ ní àǹfààní tí wọ́n gbà lọ́wọ́ wa ó jẹ́ pé nínú ìṣẹ̀lẹ̀ Islam lè yọ òbójú mu a gbọ́dọ̀ mọ ẹni tí ó jẹ owó ọ̀yà fún ẹni tó wá fẹ́ lọ tàwa bẹ̀rẹ̀ sí kọ́ bá ní ṣe ó gbọ́dọ̀ jẹ́ tá a mọ̀ dáadáa tí èsì pé bóyá yóò ní ìrújú nínú sókè ní pé ẹran ìfúnisìn kì í ṣe pé ní wàhálà nínú ṣùgbọ́n tá a fẹ́ fi sowó ọ̀yà fún ẹni tí wọ́n bá ní sìn ó ní wàhálà bẹ́ẹ̀ tá a bá sì wádìí wò ibi tí wọ́n ti máa ṣe nílẹ̀ Yorùbá ọlọ́wọ́ alọ́mù ni ó gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń ṣe ó tẹ̀ tó kọ́ máa ń sọ gbọ́ àwọn ìyá wa lẹ́sàn-án rí wọ́n mọ́ sábà síbà nílẹ̀ Yorùbá ó jẹ́ pé a gbọ́dọ̀ pẹ̀lú kéèsì sí tá a bá mọ ìdájọ́ ilé báyìí bá ti máa bọ́ sí orí àwọn nǹkan bá náà bákan náà nínú tó jẹ́ páwọn èyí tá a máa ṣe tó jẹ́ pé ìfojúfò ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sì bójú mu kí ló fà ní pé ìtọ́pàá táyẹ̀ fi ń ṣe náà ni pé wọn ò mọ ìdájọ́ rẹ̀ wọn ò sọ pé ó léwu fún ìgbésí ayé àwọn níwájú Ọlọ́hun Subhanahu wa Ta'ala ó ní pé láàrin pé táwọn fẹ́ lọ ra nǹkan táwọn fẹ́ ra àwọn nǹkan tí wọ́n máa tà tí wọ́n máa lé tà ọwọ́ ilé ìwọ́pọ̀ jù tí wọ́n fẹ́ ra orange lápẹ̀jú ní Israel nìsín wọ́n ti kó nǹkan kan sísàlẹ̀ wọ́n á kó orange lé lórí báyìí tó pé ọ̀pọ̀ èyí ó sì bọ́ yìí ló pọ̀ bẹ́ẹ̀ sì nísàlẹ̀ kò sí nǹkan bẹ̀ eléyìí báyìí ó náà kò bójú mu táwọn fẹ́ tà kọ́ wọ́n gbé fẹ́ tó fẹ́ rà pé wo kò sí nǹkan kan nísàlẹ̀ o kójú ìjọ kọ sọ fún kò sí nǹkan nísàlẹ̀ o kọ́ ìgbà tó bá ti pọ́ bá ti pé ẹ bá ń da ilé yìí báyìí láti pé àlọ́ kéré ìfi jìbìtì ta ọjà ní irú ilé náà bákan náà ẹ wá já fi gbóná wọn tà tọjẹ báwọn náà lọ já fi wé tẹ́bà wọ ọjà lónìí èyí tí ìwọ̀n ètí ṣe bẹ́ẹ̀ ó kéré kò ní yóò náà sí pé bóun ti fi nǹkan sísàlẹ̀ wọn ó ń ta àwọn èèyàn jẹun eléwọn ìgbọ́dọ̀ mọ ìdájọ́ rẹ̀ pé eléyìí nǹkan o bí ìgbà téèyàn ń tàwọn èèyàn jẹ tí ń lu àwọn èèyàn jìbìtì òun náà ni wọ́n sì ilé náà mọ̀ àtàwọn ọ̀rọ̀ àpèjúwe bẹ́ẹ̀ wá pọ̀ lọ bí wọ́n máa fi nǹkan lú nǹkan ewúsẹ́ ẹlòmíì lè pé ibi èlùbọ́ ibi bákan náà ibi láti mú èlùbọ́ láfọ́n tí wọ́n lu pọ̀mọ́ dúdú ibi láti ọdún lú díẹ̀ mọ́ yóò kò lè yí padà pọ̀ jù àbí kọ́ lọ ká bàbà kọ́ lọ mọ́ láfún kó ní pé bí yóò mú ẹ̀kọ́ lọ àmàlà wá gbogbo eléyìí pátá báyìí tí ìbá ń ṣerú ẹ̀ ó ń jẹ jìbìtì nílùú ó sì ń gba owó àwọn èèyàn láì tọ́ gbogbo eléyìí pátá yìí wọ ní mùsùlùmí ẹ̀mọ̀ ìyá mi ká má jẹ́ kí ní ọ̀pọ̀ jù ìtìsọ́jú ọ̀pọ̀ jù àmọ́ gbọ́dọ̀ pọ̀ torí pé a ti fẹ́ bọ́ sí di àwọn ojú ọ̀nà kan tó jẹ́ pé àwọn àfa àṣáájú kò sí lọ́dọ̀ wọn àwọn ẹni ìṣáájú wọn ò mọ́rú ọ̀nà ṣòwò ti ìtànsí láyé ìsìn báyìí pé mọ̀dọ̀rọ̀ bá nílò tọ́ àmọ́ kéè ṣe irú bí àwọn ẹni pé ti gbé kalẹ̀ lórí ìta sọ ní ìsìn pé àsòkò tó pé ṣàlàbà sí àlàyé rẹ̀ lóògùn ọ̀rọ̀ mi ní tààlà àmọ́ gẹ́gẹ́ bí táà sáà sọ ni pé ó di ọ̀nà yàn láti mọ gbogbo ìdájọ́ kọ̀ọ̀kan ní mímọ̀ tó pé tí ò ní jẹ́ pé yóò kó yàn sínú wàhálà àbí yóò pé bó ti dá yóò mọ forí ara rẹ̀ ro àwọn nǹkan yìí eléyìí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wọ̀n ìyá mi náà ni wípé ó gbajúmọ̀ tí àwọn àfa ọmọ sọ
gbogbo àwọn àfáà tí wọ́n sọ pàtó jẹmọ́rọ̀ títà rírà wọ́n sọ pé al-asl fil 'adat al-ibaha gbogbo tó jẹ́ pé bí ìṣòwòṣe títà rírà ìpìlẹ̀ níbẹ̀ níbi muamalat al-asl fi muamalat al-ibaha muamalat náà lè wọnú adat torí pé àfáà mi mọ́ dákọ̀ al-adat láti pé muamalat náà ti wọnú rẹ̀ aslu nù nǹkan ìpìlẹ̀ nù nǹkan yìí ni pé òsì tó burú ń bẹ ìtumọ̀ ni pé tá a bá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ bí òwò ojú ọ̀nà òwò kan eléyìí òsì tó burú ń bẹ láti ṣe tó wá fi ń jẹ́ wípé ọlọ́pọ̀ ọgbà kìí sábà jẹ́ pé aburú ń bẹ ń bi títà rírà ṣùgbọ́n bí wàhálà ọmọ wa ẹmọ ìyá mi kọ́lọ̀kọ́ sànà wa kò ní pé bá a ti ń wípé al-aslu fil 'adat aw fil mu'amalat al-ibaha yìí pé ìpìlẹ̀ nù títà rírà nínú ìbánisọ̀wọ̀pọ̀ àbí nínú àṣà tí wọ́n jẹ́ pé títà rírà náà bẹ́ẹ̀ ìpìlẹ̀ ń bẹ ni pé ọ̀dà ẹmọ ìyá mi àwọn nǹkan kan bẹ tá ń tà àbí tá ń rà tó jẹ́ pé ibi tá a wí láàgbé lórí pé kò sí tó burú bẹ́ẹ̀ wá pé tábà tí rí nǹkan tí ó sọ di èèwọ̀ tábà tí rí tó sọ di èèwọ̀ ìpìlẹ̀ náà ni pé kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi tó jẹ mọ́ àwọn ìṣọwọ́ṣòwò tàsìkò yìí ó ní ìdí ìbòjú wò kí sí pé ọ̀rọ̀ tá a sọ yìí kí sí pé wọ́n àtúlẹ̀ ju gbogbo ẹ̀ pátábà lọ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn rìbá lásìkò ìgbà kan ọ̀nà tí wọ́n gbà jẹ rìbá ọ̀nà tí ò ní ẹ̀kọ́rọ́ ni ọ̀nà tààrà táyà sọ pé rìbá lélẹ́yìí àmọ́ lásìkò sí ọ̀nà rìbá tí ó pamọ́ tó jẹ́ pé tí ó yọ́lọ̀ ọ̀bá sáà lórí yẹn láti mọ nǹkan yìí dáadáa yọ́ kàn máa sọ pé kò sí tó burú ń bẹ̀ ni bẹ́ẹ̀ sì ní tẹ́ bá wádìí ẹ̀wò ó rí pé ọ̀nà rìbá ni eléyìí wá pọ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ ní ìdí kí àwọn àfa àwọn akọ́lọ̀ san gbogbo ẹ̀sìn àríkọ́lọ̀ mọ́ fara ẹ̀mọ́ wọn kí ó tún máa bá ní sí àlàyé rẹ̀ fún àwọn àtàjọ mọ́ kí ó lè bàa jẹ́ pé a lè mọ nǹkan mọ yí wa sí lápèjúwe káàdì tá à ń lò káàdì ATM tá à ń lò ní tó dì mọ́nú ìdájọ́ kì í ṣe kékeré tó jẹ́ pé kí la lè lò fún kí la lè fi rà kí la lè fi rà ìwúrò ìwúrò lè lò ń bẹ̀ ìwúrò àgbọ̀dọ̀ lò tó jẹ́ pé èèwọ̀ ni kéèyàn ó lò gbogbo ilé pátá ní àsìkò ọlọ́sẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ní ìsìn báyìí ni ẹnìkan àdégbà fi sí pé wọ́n fi ATM àbó fi ìkànnú àwọn ìran káàdì wọn ọlọ́fi ra nǹkan kan wọ́n sọ pé eléyìí ayé pé asùn fi lè mu'amalat al-ibaha pé bí àwọn fàtí sọ pé ìpìlẹ̀ nù títà yìí rà ní pé kò sí tó burú ń bẹ wọ́n gbọ́dọ̀ mọ tí ń bẹ ń bẹ torí pé ìtọ́jẹ́ ìrìbá ń bẹ ń bi tí ń lò fún tó pé ọ̀rọ̀ tá a sọ ọ̀rọ̀ tá a fà ń sọ kò ní lọ́mbì pàápàá sókè ọ̀rọ̀ ń bí eléyìí pé ọmọ yá mi a gbọ́dọ̀ mọ kí ni nǹkan tí ọjọ́ mọ́dàjọ́ kọ̀ọ̀kan nù tí ń lọ lásìkò sí wọ́n ti kúrò ní tí wọ́n kà sọ pé ebi ìbáhà lásán kí ẹ sì pé tẹ́lẹ̀ tú yẹn ń lẹ̀ bẹ́ẹ̀ lásán pé kò burú o tí ẹ tú yẹn lẹ̀ ń bẹ̀ pé ò burú pọ̀ àmọ́ àwọn kan ń bẹ tọ́jẹ́ pé ó ní ìdí kí èèyàn ọmọ ìfọ̀síwẹ́wẹ́ kọ́ jẹ́ pé èèyàn ó sì bí ẹ tú wọn lẹ̀ ń bẹ̀ bí àwọn àti ibẹ̀ máa jẹ rìbá àbí kọ́ máa fún àwọn èèyàn ní rìbá jẹ àbí kọ́ máa bá àwọn èèyàn lò ní ìlò rìbá ògbélé ìlápẹ̀júwe inshallah mọ̀ mẹ́nu bá kọ́lọ̀kọ̀ tí ó sàmọ́ wa ìdáfipárí ọ̀rọ̀ yìí ọmọ yá mi wọ́n náà ní tá a pè ní sùkúùkù ṣe rí sùkúùkù ọmọ yá mi àti mẹ́nu bá ní ìtọ́kọjá lọ ní tá a lè pè asọ́k ní àlàyé tá a lè pè ètò súnmọ́ jù ká sọ pé wà fi kọ̀tàn tàtàdọ́mọ́n ìfbáta haqqin min al-huquq tá a ti mẹ́lẹ̀ ẹ̀wò yóò kó gbogbo as-sanadat wal ashum yóò kó sínú àtàwọn míì náà tó pín báyá ọwọ́nú àwọn nǹkan yìí sẹ́yìn tẹ́ pè ní sùkúùkù ẹ̀mọ̀ yá mi àrùkẹ́ mọ́ kọ́ bá ti wí wọ́n pè sùkúùkù tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ó ní ìwé kan tó jẹ́ pé ìwé yìí agreement kan ni ó jẹ́ ó dúró fún agreement kan tó jẹ́ pé ó ń tọ́ka sí ó ń ṣe àfihàn ilẹ̀ ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́
tó bá jẹ́ pé ẹ̀ ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀tọ́ kan tí èèyàn yá èèyàn wọ́n pè oúnjẹ sọ́kù náà bákan náà tó pé èèyàn yá èèyàn lásán tó pé ẹ̀tọ́ yìí o ìmọ̀ padà gbà ìgbowó mi tó bá yá lọ́wọ́ lámarin o àmọ́ wo ètí mo mú lọ́wọ́ yìí wọ́n tọ́ka sí pé mo yá lámarin lówó eléhùn ọ̀hún ní ìṣáájú wọn lo gan tó pọ̀ lónìí wọ́n pè ní wọ́n pè dhikr tí wọ́n lu pé àwọn adhkarul haqq afáàmọ́ sábà lọ wọ́n kí àwọn ṣàfihíyà àmọ́ sábà lo ìbára ń pé adhkarul haqq kìí ṣe pé ìrántí adhkarul táwọn máa ṣe ìtumọ̀ ní pé àwọn ìwé tó jẹ́ pé ń tọ́ka sí yọmọ mú ìrántí pé òun ní ẹ̀tọ́ kan gbà lọ́wọ́ lámarin olówó di tí àlùlò lásìkò ṣe báyìí ọmọ ẹ̀ tó jẹ́ pé ọmọ máa ń lò láwọn báǹkì tí wọ́n pè é lámarin kan ó ní ṣíà sí báǹkì kan báyìí àbí kọ́mpìnì báyìí tó ní kọ́mpìnì báyìí tẹ̀ dálẹ̀ láwọn ní ṣíà tó pọ̀ ń bẹ́ẹ̀ bá ń lọ gbogbo eléyìí báyìí abala kan ló bá ń lọ abala tó jẹ́ ti pé èèyàn ní ìpín kan nínú pé owó tí wọ́n fi dá kọ́mpìnì kan lẹ̀ àbí tí wọ́n fi ṣe òwò kan gbogbo eléyìí pátá ó túmọ̀ sí pẹ́ni yìí náà ó túmọ̀ sí pẹ́ni yìí ó náà jẹ́ kan náà tí wọ́n dá nǹkan lẹ̀ tó wáyé pọ́jà náà fi ra ní ẹni náà jẹ́ kan náà tí wọ́n jọ ní ọjà yìí sílájú papọ̀ láì sí ìpè ọjà yìí tó jẹ́ pé wọ́n fi dá project kan lẹ̀ ní ẹni náà jẹ́ kan náà tí wọ́n dá project yìí sílẹ̀ eléyìí náà pè sam náà pè share téèyàn bá nírú eléyìí báyìí ọ̀rọ̀ kan lè jẹ́ tó jẹ́ pé n ta sọ́ọ̀bì mùdọ̀rábà pátá yóò mọ̀ ṣẹlẹ̀ ń bi abala yìí báyìí lọ wọ́n bẹ́ẹ̀ nù tó jẹ́ mọ́ sùkúùkù tó jẹ́ pé kì í ṣe irú abala eléyìí a ní pẹ́ ń bẹ̀rẹ̀ torí padà wá síbẹ̀ oníkọ́ jẹ́ pé bóyá èyí tọ́ka sí pé ayá wọn ní ìdí owó kan tí wọ́n fẹ́ fi dá kíní kọ́mpìnì kan lẹ̀ àwa ayá wọn lówó òun táwa tí wàá yẹ lówó wọn àfa níwèé tí ó sọ pé a ní owó gbà lọ́wọ́ wọn àti interest ilé ìsànàdá àti nílé òun abala pé ìyá yẹn ní nǹkan lílé òun wà nítorí wọ́n ti irú èyí òwúrọ̀ mùsùlùmí òwúrọ̀ mọ́ sí irú ilé tó wá pé ìrìbá ni inshallah mẹ́nu bá abalẹ̀ ilé inshallah débi tó jẹ mọ́rọ̀ kọ́rọ̀ àmọ́ ìtàn jẹ́ wọ́n ti wá jù ó ní share tó pé èèyàn máa ń ní àwọn báńkì ní o àbí ní àwọn kọ́mpìnì ní àbí lọ́dọ̀ àwọn èèyàn kẹtẹ́ fẹ́ dà kankan lẹ̀ tó pé wọ́n rí pé ìwọ náà máa bọ̀ wá ra share sínú èyí tá a fẹ́ dálẹ̀ yìí tó pé ìwọ náà ó mọ nípìn ebi àti rà báyìí ó náà ti di tó jẹ dálẹ̀ tó jọ máa pín èrè rẹ̀ ní dìgbà tí nǹkan bá sì ń bẹ tí ọba sí mọ́ lọ́tọ̀wọ́ tó ní èrè àbí tó wáyé pé ń tọ̀ bá ta ẹ̀tọ́ rẹ̀ gbogbo èlé pátá bíi ìdílé ayé kò yó àmẹ́nu bá lágbára ọ̀rọ̀ bíi ìdílé tààlà kọ́ lọ́kọ́ sí rọrùn fún wa Allahumma salli ala Muhammadin wa sallim.